ṣáínà ti rí nǹkan tí ìjọba ìpínlẹ̀ Kánò ń pín fáwọn ará ìlú. Ìjọba tí kò bá ti lè dáàbò bo ẹ̀mí àwọn ará ìlú ò yẹ lórí ipò. Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. N ò lè juwọ́ sílẹ̀ fẹ́nikẹ́ni, ààrẹ Tinubu fi gbé ta. A fún ìjọba Tinubu ní ọ̀sẹ̀ kan láti sanwó ìtúsílẹ̀ fún àwọn èèyàn rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò fẹ̀mí wọn ṣòfò dànù ni. Àyè mà ti gba àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí wọ̀nyí o. Ṣáájú ni wọ́n ṣàfihàn àwọn tó dín díẹ̀ ní ìgbà lórí ayélujára. Wọ́n sì ṣe ìkìlọ̀ pé bí àwọn èèyàn wọn ò bá tètè san owó ìtúsílẹ̀ wọn, ó ṣeé ṣe kí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò. Àmọ́ ṣá, láìpẹ́ yìí ni wọ́n tún ṣe fídíò fún ìjọba Tinubu. Wọ́n ní àwọn fún wọn ní ọ̀sẹ̀ kan péré láti wá sanwó ìtúsílẹ̀ àwọn tó wà lákàtà wọn, bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa ṣe wọ́n níṣekúṣe ni. Àwọn aráàlú Kwara náà sì sọ̀rọ̀ lórí ìkìlọ̀ tí àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ti ṣe fún wọn ṣáájú. Wọ́n ní àwọn kò tilẹ̀ mọ ẹni táwọn fẹ́ pèsè mọ́ rárá nítorí ó ti sú wọn. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ táwọn ará ìlú ń sọ àti ohun táwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ṣe lórílẹ̀‐èdè yìí. Ààrẹ Tinubu ní òun ò lè juwọ́ sílẹ̀ fẹ́nikẹ́ni o nítorí òun mọ̀ wípé àwọn kan ló ń dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti fi àwọn agbésùnmọ̀mí tako ìṣèjọba òun, ṣùgbọ́n òun nígbàgbọ́ wípé ohun gbogbo ń bọ̀ wá dópin láìpẹ́. Ọbásanjọ́ ti bu ẹnu àtẹ́lù ìjọba Tinubu o. Ó ní ààrẹ Tinubu ò ní àǹfààní láti wà lórí ipò mọ́ o tí kò bá lè dáàbò bo ẹ̀mí àwọn ará ìlú. Ó tẹ̀síwájú pé ìjọba kí ìjọba tí kò bá lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ò láǹfààní láti wà lórí ipò mọ́ rárá o. Ó yẹ kí orin bẹ́ẹ̀ ò fi ipò sílẹ̀ ni. Ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ yìí ti mú kí àwọn ará ìlú máa bu ẹnu àtẹ́lù ìgbésí ayé rẹ̀. Wọ́n ní nígbà tóun náà wà lórí ipò, kí ló dé tóun náà pa àwọn agbésùnmọ̀mí lásìkò tiẹ̀. Pátá ti wá jẹ́ nínú gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Kánò ti pín àwọ̀tẹ́lẹ̀ pátá fún àwọn obìnrin ìlú o. Ìdí tí wọ́n fi gbégbèsè yìí la ò tí ì lè sọ nítorí kàyéfì ló jẹ́ fún àwọn ará ìlú tó wo fọ́nrán náà láti orí ayélujára tí wọ́n sì bu ẹnu àtẹ́lù ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n tẹ̀síwájú pé pẹ̀lú gbogbo rògbòdìyàn, ìfìyàjẹni, ìfẹ̀míṣòfò táwọn èèyàn ń là kọjá lásìkò yìí yóò ṣe wá jẹ́ àwọ̀tẹ́lẹ̀ pátá ni wọ́n pín kiri fún àwọn ará ìlú. Ọlọ́kadà fọ́gi mọ́ ọlọ́pàá lórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí lohun tí wọ́n ṣe fún o. Ṣé náà ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí gómìnà Babájídé Sanwó-Olú ní ìpínlẹ̀ Èkó báyìí? Ṣáájú ni igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ti fi èròǹgbà rẹ̀ hàn sí Babájídé Sanwó-Olú pé òun nífẹ̀ẹ́ láti díje dupò náà bákòókò bá tó. Ṣùgbọ́n ní báyìí o, Ọbáfẹ́mi Hamzat tó jẹ́ igbákejì rẹ̀ náà láàrí tí Sanwó-Olú fa ọwọ́ rẹ̀ sókè lórí ayélujára gẹ́gẹ́ bí ẹni tí ipò náà tọ́ sí. Hamzat ní inú òun dùn wípé Sanwó-Olú nígbàgbọ́ nínú òun lẹ́yìn tí àwọn méjèèjì ti jọ ṣiṣẹ́ papọ̀ fún ọjọ́ pípẹ́. Ó sì ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé òun máa tẹ̀síwájú iṣẹ́ rere tí àwọn tí ń bá bọ̀ látẹ̀yìnwá. Àmọ́ ṣá, Babájídé Sanwó-Olú ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí àwọn àgbààgbà ẹgbẹ́ náà ti fọwọ́ sí. Bẹ́ẹ̀ làwọn kan ní àwọn kò ní gbàgbọ́ nínú ìgbésẹ̀ tí Sanwó-Olú gbé yìí o. Wọ́n ní ó mọ̀ọ́mọ̀ fẹ́ kúrò ní ipò nítorí àìlera rẹ̀ ni. Ọlọ́kadà kan ló fọ́gi mọ́ ọlọ́pàá lórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Police traffic officers obìnrin kan ni ọlọ́kadà náà fọ́ nígi lórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn aráàlú sì ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn ọlọ́pàá náà ti ń ṣàṣejù bọ̀ lọ́jọ́ pípẹ́ àbí kó jẹ́ wípé àwọn ni ó kọ́kọ́ tọwọ́ bọ̀ lẹ́nu títí tó fi gé wọn jẹ. Wọ́n tẹ̀síwájú pé kò wọ́pọ̀ kí aráàlú ṣíwọ́ sókè lu ẹ̀ṣọ́ aláàbò ìjọba tó tún wá jẹ́ ọlọ́pàá, ṣùgbọ́n ṣá ohun tí àwọn ọlọ́pàábìnrin náà ṣe fún gan la ò tí ì lè sọ báyìí. Sorry ma. Concession, ó ti délé ni. Mo ti pè Ojúkọ̀. Yeah, everything. Ẹ gbọ́, ta ló fẹ́ lọ gba àwọn ọmọ aláìníyàá tí àwọn agbésùnmọ̀mí jí gbé lọ sílẹ̀ báyìí? Àwọn olókoòwò ọkọ̀ òfurufú ti fìgbé ta lórí ọ̀wọ́n gógó epo bàálù. Àwọn jàǹdùkú ṣe ìkọlù ní ìlú Ìbàdàn. Èèyàn kan kú, àwọn kan sì farapa yẹlẹyẹlẹ.
èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ níbi tí àwọn ajínigbé ti dá àwọn èèyàn lọ́nà ní ìlú Ìbàdàn ní òpópónà Ìbàdàn sí ìlú Àgọ́ Ìwòye ní ìpínlẹ̀ Ògùn ní ìkọlù náà sì ti wáyé. A gbọ́ pé ọkọ̀ ẹ̀ṣọ́ aláàbò Mánúwọ̀ wà lára àwọn ọkọ̀ tí wọ́n dá dúró lọ́jọ́ àbámẹ́ta. Ó sì ṣeni láàánú wípé ní kété tí àwọn ajínigbé ọ̀hún rí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò Mánúwọ̀ wà lára àwọn ọkọ̀ táwọn dá dúró, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọjú ìbọn sí wọn tí wọ́n sì mú mẹ́ta balẹ̀ nínú wọn. Ọ̀rọ̀ náà sì dìbò lọ yà. Àwọn kan sì ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti dé sí ibẹ̀ tí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn tí wọ́n farapa lọ sí ilé ìwòsàn tó wà ní ìlú náà. Àwọn tó ń fi ọkọ̀ òfurufú ṣe ọrọ̀ ajé ti sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó epo bàálù o. A gbọ́ pé àwọn olókoòwò ọkọ̀ òfurufú akérò ti sọ wípé àwọn yóò dáṣẹ́ sílẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí í ṣe 30 ọjọ́ oṣù kẹrin yìí látàrí bí owó epo bàálù ti fò sókè lójijì. Láìpẹ́ yìí ni mínísítà fún ìrìn àjò ọkọ̀ òfurufú Festus Keyamo San ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olókoòwò ìrìn àjò ọkọ̀ òfurufú lọ́sẹ̀ tó kọjá ní ìlú Àbújá, ṣùgbọ́n tí ìpàdé náà padà forí sọ́gi. Àti pé látàrí bí epo náà ti fò sókè lójijì lè mú kí àjọ ọdún yìí fẹ́ mẹ́yẹ̀ o. Ó tútù ṣẹlẹ̀ o, àwọn agbésùnmọ̀mí tuntun gba ìpínlẹ̀ Kogi lọ níbi tí wọ́n ti jí àwọn ọmọ aláìníyàá 23 àti olùdásílẹ̀ wọn gbé lọ. Ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kàyéfì fún iléeṣẹ́ ìròyìn lọ́pọ̀lọpọ̀ látàrí ìgbésẹ̀ táwọn jàǹdùkú wọ̀nyí tún gbé yìí. A gbọ́ pé ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2026 ni ìkọlù ń wáyé o ní ilé ìgbé àwọn ọmọ aláìníyàá tó wà ní ìlú Zariaki sí ìkóríta Kàbà sí ìpínlẹ̀ Lọ́kọ́jà. Àwọn aráàlú sì ti borí àtẹ́lu ìgbésẹ̀ náà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzánù jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.